mo kí wa káàbọ̀ lọ́sẹ̀ yìí ní gbogbo ibi tẹ́ ẹ bá ti ń gbádùn tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lórí ẹ̀rọ ayélujára ìyẹn YouTube ọ̀dẹ̀ òdòdó sálàáfíà ní gbogbo ilé wa. A tún ti dé lọ́sẹ̀ yìí gẹ́gẹ́ bí ìṣe wa pẹ̀lú àkọ́tún òwe tó jinlẹ̀ tó kún fọ́gbọ́n ìmọ̀ àti ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ sẹ́yìn tó padà bí òwe náà nílẹ̀ Yorùbá. Yorùbá Tòótọ́ tẹlifíṣàn rèé ẹ máa pín káàkiri ìkúlé rẹ̀ kó gbọ́ kó sọ fún toko kádùn ó kúrò fóòbẹ̀ kí gbogbo ayé ó mọ̀ wípé tẹlifíṣàn wa ti balẹ̀ gbọ̀dẹ̀ sórí ẹ̀rọ ayélujára YouTube. Lọ́sẹ̀ yìí òwe èwo la fẹ́ gbé yẹ̀wò. Bẹ́ẹ̀ bá gbàgbé lọ́sẹ̀ mélòó sẹ́yìn mo mú òwe kan wá tí a sì ṣe àtúnṣe sí ọ̀nà tí wọ́n ń gbà máa ń pa òwe náà. Kódà mo sọ ìṣẹ̀lẹ̀ tó bí òwe ọ̀hún. Òwe ọ̀hún tí mo mú wá lọ́sẹ̀ méjì àbí mẹ́ta sẹ́yìn òun la pè ní oyè tó kara ahó ó ń bọ̀ wá kara ẹ̀dẹ̀. Mo sọ tí ń jáhó pé ìlú tó wà lẹ́gbẹ̀ẹ́ ẹ̀dẹ̀ ni mo dẹ̀ sọ ìtàn tó bí. Lónìí òwe tá ó tún mú wá àṣepa òwe pọ̀ ńbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ àsìkò yìí ló ń sì pa bí oyè tó kara ahó táwọn kan ń pè ní wù tán fi ń pe ìwò. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ lòwe tọ̀sẹ̀ yìí kẹ́ ẹ sì máa wò ó. Ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ ló bí òwe ọ̀hún. Ìṣẹ̀lẹ̀ tó sì ṣẹlẹ̀ táwọn èèyàn fẹ́ gbàgbé ni wọ́n fi máa ń pa òwe ọ̀hún. Òwe ọ̀hún sì gbajúmọ̀ gan-an o. Bówe ọ̀hún sì lọ rẹ̀ wọ́n á ní ohun tó ń bẹ lẹ́yìn ọ̀fà ó jèjé lọ kò sì ti ń jẹ́ bẹ́ẹ̀ o. Ìṣòwe nìyẹn o, àgbélọ̀rẹ́ ni o. Ojúlówó ẹ̀ ni pé ohun tó ń bẹ lẹ́yìn ọ̀fà ó ju òjé lọ kì í ṣe èje. Òwe yóò ní nǹkan kan ṣe pẹ̀lú òǹkà Yorùbá pé ení èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje irọ́. Ìgbà táwọn tí ò mọ̀tàn tó ọ̀mọ̀dí òwe tán gbọ́ pé ohun tí ń bẹ lẹ́yìn ẹ̀fà làwọn náà sọ di ẹ̀fà náà wá sọ di ó ju èje lọ irọ́. Ohun tó ń bẹ lẹ́yìn ọ̀fà ìlú ọ̀fà wà lọ́nà ìpínlẹ̀ Kwara nílọrin. Bẹ́ẹ̀ bá gbéra nílùú Òṣogbo tí ẹ bá ń lọ ẹ kó oríṣiríṣi ìlú Ìníṣà Ìkìrun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ títí tí ẹ ó fi wọ Ìlọrin Àfọ̀njá. Lára ìlú tí ẹ ó kàn tẹ́ ẹ bá ti kúrò ní Ọ̀fà kẹ́ ẹ tó máa lọ sí Ìlọrin ní Òjé wà. Òjé ọmọ arọ́tíwẹ̀ bí òjò. Ìlú Òjé ó ní ìlú yìí. Bí a sì ṣe ń pa òwe ọ̀hún ni pé ohun tó ń bẹ lẹ́yìn ọ̀fà ó ju òjé lọ kì í ṣe ohun tó ń bẹ lẹ́yìn ẹ̀fà ju èjé lọ. Kí ló ṣẹlẹ̀? Mo sọ fún yín lọ́jọ́ sí pé láti ìgbà tí wọ́n ti gba Ìlọrin ìyẹn àwọn Fúlàní lọ́wọ́ ìran Yorùbá lọ́wọ́ Láadérìn lọ́wọ́ ìran àgbà tí Àfọ̀njá jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò tógun dé tí wọ́n gbàlú Ìlọrin lọ́wọ́ ẹ̀. Ìgbà yẹn làwọn Fúlàní ti fi Ìlọrin ṣe ibùjókòó tí wọ́n sì máa ń tibẹ̀ ṣígun sí gbogbo ilẹ̀ Yorùbá láti gba ìlú mọ́ra sí i. Wọ́n gbìyànjú lórí Òṣogbo wọ́n fẹ́ gbà á. Wọ́n gbìyànjú lórí Ìkìrun. Wọ́n gbìyànjú lórí Ọ̀fà. Wọ́n gbìyànjú lórí Ìwó. Wọ́n kó Ahó. Wọ́n gbìyànjú lórí Ẹdẹ. Kò pọ̀ nínú ilẹ̀ Yorùbá tó súnmọ́ wọn tí àwọn Fúlàní ò ṣígun sí nígbà náà tí wọ́n fẹ́ gbà mọ́ra kí ìlú tí wọ́n gbà kó lè pọ̀ ju Ìlọrin tí wọ́n gbà yẹn. Lásìkò yìí lógun Fúlàní tún ṣí wọn kọjú ìjà sí ìlú tá à ń pè ní Òjé. Ìlú Òjé yìí ló wà níwájú Ọ̀fà ká tó dé Ìlọrin ẹnikẹ́ni tí bá ń lọ Ìlọrin. Ogun yìí gbóná girigiri. Àwọn Fúlàní jẹ Òjé gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ ìlú Ahó wọ́n parun. Àwọn Òjé gbéra wọn fọ́n káàkiri kò sálábàárò kógun Ògúnmọ́lá Olódògbó kẹrí lójú ogun ọwọ́ kan oṣù kẹmbẹrẹ ju ìjà láti Ìbàdàn tó dé kó tó ràn wọ́n lọ́wọ́ nǹkan ti bàjẹ́. Wọ́n ti jẹ Òjé tán Òjé ti fọ́n káàkiri. Níbo ni ìlú Òjé ò sí nílẹ̀ Yorùbá? Bẹ́ẹ̀ bá dé Ìbàdàn nílé Olúyọ̀lé ẹ béèrè wọn ẹ máa kan ìlú Òjé ń bẹ Òjé ń bẹ ń Ìbàdàn. Ìlú Òjé ọmọ arọ́tíwẹ̀ bí òjò àwọn ni wọ́n ń kì bẹ́ẹ̀ ẹ̀yẹ mú kan mi ò jẹ́ yẹ ẹ̀yà.
ìran olúòjé kan ò gbọ́dọ̀ jẹ́ kí ni ò gbọ́dọ̀ jẹ́ ọ̀dọ̀ ẹ̀jẹ̀ ìfipamọ́ tó fi ọ̀sẹ̀ torí ìtàn tó tún lágbára tó bí òwe mi ìtàn tó lágbára tó bí òwe mi nígbà tí ogun Ile tó tú ìlú Òjé òun ni wọ́n fọ́n káàkiri ilẹ̀ Yorùbá lára ibi tí wọ́n padà tẹ̀dó sí ní ìlú Ìbàdàn kàn má bàa gbàgbé orírun òun ló bí òwe yìí o tí wọ́n fi máa ń bẹ pé ẹ̀yin ọmọ àsìn tẹ̀ ń kàlú abákú lọ́fà àádé lọ́rin irọ́ kò rí bẹ́ẹ̀ o àwọn ìlú tẹ́ kàn lẹ́yìn Ọ̀fà ó sì ju Ìlọrin lọ o ni wọ́n fi ń sọ wípé ohun tó ń bẹ lẹ́yìn Ọ̀fà ó ju Òjé lọ torí tẹ́ ẹ bá kúrò ní Ọ̀fà ẹ kan Òjé ẹ kan oríṣiríṣi ìlú nígbà náà kẹ́ ẹ tó lọ kan Ìlọrin Àfọ̀njá ṣé oko kúkú ní ilẹ̀ Ìlọrin oko Ládérìn ni tí Àfọ̀njá padà sọ dilé bẹ́ẹ̀ ni ká tó dé Ìlọrin ọ̀pọ̀lọpọ̀ ìlú tó jẹ́ ti Yorùbá ló wà ńbẹ̀ tí Yorùbá sì ń gbé bẹ̀ ṣùgbọ́n àwọn Fúlàní ìní o wọ́n ṣígun sí wọ́n fọ́n ká gbogbo ẹni bá ń dorí ìtàn kodò gbogbo ẹni bá ń dorí òwe yìí kodò ẹ jẹ́ kókò ní ó gbọ́ kó sọ fún toko lọ́sẹ̀ yìí pé kò sí ti ń jẹ́ ní tó ń bẹ lẹ́yìn Ẹ̀fà jèjé lọ ohun tó ń bẹ lẹ́yìn Ọ̀fà ìlú Ọ̀fà kan náà yìí ó ju Òjé lọ ìlú ní Òjé lẹ́yìn Ọ̀fà ṣùgbọ́n ogun Fúlàní ló tú tí wọ́n sì fọ́n káàkiri ilẹ̀ Yorùbá bí ẹ bá mọ ọmọ Olúòjé dáadáa tàbí tí ẹ bá dé ìlú Ìbàdàn ẹ súnmọ́ wọn ẹ béèrè orírun wọn wọ́n sọ tí mo sọ ìfún yín ibi ìtàn ti wáyé nìyẹn ẹ ajẹ́ndá dúró ń bí lọ́sẹ̀ yìí ká tó pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run títí ọ̀sẹ̀ tó ń bọ̀ tá ó máa pàdé ẹ má gbàgbé ẹ máa pín Yorùbá Tòótọ́ tẹlifíṣàn kiri ẹ máa subscribe ẹ máa share ẹkùn ni ó gbọ́ kó sọ fún toko gbogbo àwọn ètò wa tá à ń ṣe ẹ máa wò ó òun lè bàbá nìdé lórúkọ tèmi mi ò tí ì yí orúkọ padà bẹ́ẹ̀ bá pè wá ẹ pè wá sórí 0805 2009427 0805 2009427 nọ́mbà náà ló ń yọ lójú móhùnmáwòrán yín bí ẹ ṣe ń wòye títí ọ̀sẹ̀ tá a tún bá pàdé aláraṣe ajéròṣe ọwọ́ àrùnbó àga náà náà ṣe òwe ọjọ́ mi tó nù ta ní jálára ta ní jájèrò ta ní jọ́wọ́ àrùnbó àga kí ló ṣe wọ́n kí ni wọ́n ṣe ìtàndòwe ọjọ́ mi ní pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ̀yẹn sáfarabalẹ̀ ẹ̀jẹ̀ àmọ̀ pẹ̀ káàkiri a ó tó pàdé lọ́jọ́ mẹ́jọ nígbà tí a ó tó mú àkọ́tún ìtàndòwe míì ìtàn tó bí òwe Yorùbá míì wá ẹ má gbàgbé o oyè tó kára awó bá a ṣe tún ṣe ó ń bọ̀ wá kárẹ́ ẹ̀dẹ́ bẹ́ẹ̀ náà lélẹ́yìí pé ohun tó ń bẹ lẹ́yìn Ọ̀fà ó ju Òjé lọ bí wọ́n ṣe ń pa nìyẹn o títí ọjọ́ mẹ́ta ìdí tí ọjọ́ mẹ́jọ ta ó tún pàdé ẹ̀yin ò ní kó èmi náà ò ní kú ọ̀tà kan ìbájú okó ọ̀tà ikú ọ̀tà ẹ̀rùn kòkòkò lára ọ̀tá lè ẹ má ṣe burúkú o torí yóò padà wá bá wọn bó dọ̀la ire o ire o ire o ká pàdé láyọ̀.